Alobọ tí wọ́n lé dànù lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tún fi kakí dúdú lu jìbìtì lẹ́kọ̀ọ́. Baálé ilé ẹni ọdún méjìdínláàádọ́ta kan 48 tí wọ́n porúkọ ẹ̀ ní Alobọ Omokwa ti ń ṣẹ́jú pàkó bíi màálùú tó rọ́bẹ̀ báyìí lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Èkó látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé níṣe ló ń fi aṣọ ọlọ́pàá ìyẹn yúnífọ́ọ̀mù dúdú táwọn ọlọ́pàá ń wọ̀ lu jìbìtì. Wọ́n lọ́kùnrin yìí ti ṣiṣẹ́ ọlọ́pàá rí ó ṣe àṣemáṣe ńlá kan ni wọ́n fi lé e dànù lẹ́nu iṣẹ́ ọlọ́pàá àmọ́ bá a gún ata lódó bá a lọ ata lọ́lọ́ ìwà ata ò lè yí padà títa rororo yìí náà ni. Ikọ̀ ọlọ́pàá Rapid Response Squad RRS lẹ́kọ̀ọ́ ni wọ́n fọwọ́ ṣìkún òfin mú afurasí ọ̀daràn yìí lọ́sàn-án ọjọ́ ẹtì Friday ọjọ́ 23 oṣù kẹfà yìí níbi tó ti ń pe ara ẹ̀ ní ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá fáwọn èèyàn. Ó ní agbófinró gidi lòun ó sì ń gbowó lọ́wọ́ àwọn tí wọ́n bá bẹ̀ẹ́ níṣẹ́. Àwọn tí wọ́n ń fojú ọlọ́pàá tòótọ́ wò ó láì mọ̀ pé irọ́ ló ń pa fún wọn kò fìgbà kan dé ipò ìǹspẹ́kítọ̀ rí lẹ́nu iṣẹ́ ọlọ́pàá kò sì sí lẹ́nu iṣẹ́ ọ̀hún mọ́. Wọ́n ti dìsì míì sí ẹ̀dánù tipẹ́ látàrí àwọn ìwà pálapàla tó wù lẹ́nu iṣẹ́ ọ̀hún. Nínú àlàyé kan tí kọ̀mándà àwọn RRS Èkó CSP Ọláyínká Ẹgbẹ́yẹmí ṣe lórí òpó ayélujára wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Golf Volkswagen kan èyí tí wọ́n kó àwọn irin tí wọ́n fi ń kọ́lé sínú ẹ̀ ní ọkùnrin yìí pẹ̀lú dẹ́rẹ́bà ọkọ̀ náà jọ jókòó síwájú ọkọ̀. Ó ń tẹ̀lé ẹrù náà lọ síbi iṣẹ́ ìkọ́lé tó ń lọ lọ́wọ́ kan lágbègbè Ògùdù GRA lọ́jọ́ta tí wọ́n ń kó lọ láti pèsè ààbò fún wọn lọ́nà. Ọkọ̀ yìí làwọn ọlọ́pàá RRS dá dúró ń la afurasí ọ̀daràn yìí bá wawọ́ sí wọn ó sì ṣe àwọn àmì kan sí wọn pé kí wọ́n má ṣe dá àwọn dúró torí ọ̀kan lára àwọn ọlọ́pàá ẹlẹgbẹ́ wọn lòún ṣe àmọ́ àwọn yẹn ò gbà. Wọ́n dá ọkọ̀ náà dúró wọ́n sì ní kí dẹ́rẹ́bà àti ọlọ́pàá yìí bọ́lẹ̀ láti ṣàfihàn ara wọn àti ibi tí wọ́n ti rí ẹrù tí wọ́n kó kí wọ́n sì sọ ibi tí wọ́n ń kó lọ fáwọn. Bí wọ́n ṣe ń ṣílẹ̀kùn ọkọ̀ èyí tí àkóbọ̀ ìbá fi dúró ṣàlàyé ara ẹ̀ níṣe ló ki eré burúkú mọ́lẹ̀ bí ìgbà tẹ́kùté fojú gan ní ológbò. Wọ́n ló gbagi rìlé rẹpẹtẹ ni ń làwọn RRS bá gbá fi yá wọ́n sì lé e mú. Ìgbà tí wọ́n mú un làkàrà tú sépò wọ́n béèrè ibi tó ti ń ṣiṣẹ́ ọlọ́pàá àti ibi tó ti rí yúnífọ́ọ̀mù tí wọ́n rán jágbajàgba sí i lọ́rùn ló bá ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́. Ní tòdodo ọlọ́pàá lòun tẹ́lẹ̀ àmọ́ wọ́n ti lé òun kúrò lórí àwọn ẹ̀sùn kan. Ìgbà tóun ò sì rọ́nà àti jẹun míì lòun ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara òun lòun rán yúnífọ́ọ̀mù náà àmọ́ télọ̀ tó bá òun rán kò rán dáadáa bí èyí tíjọba rán fáwọn agbófinró ni lòun bá kúkú ń lò bẹ́ẹ̀. Wọ́n ní ṣe lẹ́nu ya dẹ́rẹ́bà tí wọ́n jọ ń lọ tẹ́lẹ̀ torí ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá lọkùnrin náà pe ara ẹ̀ fún wọn. Owó ńlá ló sì gbà lọ́wọ́ àwọn tó lẹ́rù pé òun á bá wọn dáàbò bo ẹrù wọn dé ibi tí wọ́n ń kó lọ. Kò sì ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ó jọ pé jìbìtì tó fi ń jẹun lẹ́yìn tó kúrò lẹ́nu iṣẹ́ agbófinró nìyẹn. Ṣá àkóbọ̀ ti balẹ̀ sákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń ṣèwádìí ẹ̀ dáadáa lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Owóhùnwá pa. Wọ́n lọ́rọ̀ rẹ̀ kò ní pẹ́ déwájú adájọ́ láìpẹ́ gẹ́gẹ́ bí òfin ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.